PDP máa faramọ́ àbájáde èsì ìdìbò tí Inec bá kéde, Tambuwal ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti ní ibi yòówù kí àbájáde èsì ìdìbò gbogbogbò tó ń lọ lọ́wọ́ yìí yọrí sí, wọn láwọn máa tẹ́wọ́ gbà á, àwọn á sì faramọ́. Ọ̀gá àgbà fún ìgbìmọ̀ tó ń polongo ìbò fún Alhaji Atiku Abubakar tó jẹ́ olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún, Aminu Tambuwal ló sọ̀rọ̀ yìí láàárọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 26 oṣù kejì yìí nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ní ilé rẹ̀ tó wà níjọba ìbílẹ̀ Tambuwal nípínlẹ̀ Sokoto. Gómìnà ìpínlẹ̀ Sokoto náà sọ pé kò sí nǹkan bàbàrà tàbí májàgbọ́n kan nínú ìdíje àti ìdìbò, ohun tó ṣe kókó ni kí ètò náà má ti ní èrú tàbí òjòrò nínú. Ó ní ẹgbẹ́ òṣèlú àwọn PDP jẹ́ ẹgbẹ́ tó bọ̀wọ̀ fófin, ó sì jẹ́ ẹgbẹ́ tó nígbàgbọ́ nínú ìlànà àti àlàkalẹ̀. Ó ní a nígbàgbọ́ pé látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè ní kádàrá gbogbo èèyàn ti wá, òun ló ń fún ẹni tó bá wù ú ní ipò àti agbára, àyọ̀mọ́ kò sì lè tà sí. Torí bẹ́ẹ̀ tinútinú àti tọkàntọkàn la fi máa tẹ́wọ́ gba ibi yòówù kí àbájáde ètò ìdìbò yìí yọrí sí, gẹ́gẹ́ bó ṣe wí. Títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ní ìṣirò, àròpọ̀ àti kíkà ìbò ṣì ń lọ lọ́wọ́ káàkiri àwọn ìpínlẹ̀ 36 àti olú ìlú ilẹ̀ wa Àbújá látàrí ètò ìdìbò sípò ààrẹ, àwọn aṣòfin àgbà àtàwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 25 oṣù yìí. Ẹgbẹ́ òṣèlú PDP wà lára àwọn ẹgbẹ́ òṣèlú 18 tó kópa nínú ètò ìdìbò náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.